aláṣẹ Muhammadu Buhari yóò ṣàbẹ̀wò sí ìpínlẹ̀ Ògùn ní ọjọ́bọ̀ ọ̀sẹ̀ yìí. ọ̀rọ̀ àmọ̀ràn ti lọ sọ́dọ̀ gbogbo onígbàgbọ́ láti yí padà kúrò nínú ìwà àtijọ́ wọn gbogbo. ẹ̀kálẹ́ a kú ìsinmi mi ẹ̀kún ìròyìn la máa fún yín láti iléeṣẹ́ tẹlifíṣàn ìjọba àpapọ̀ tó fìdí kalẹ̀ sílùú Ìjẹ̀bú Òde. Bùnmi òní ni oníròyìn ẹ̀wọ̀n nǹkan fìdílé láti gbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. aláṣẹ Muhammadu Buhari yóò ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ yìí ní ọjọ́bọ̀ ọjọ́ 13 oṣù kínní ọdún tí a wà yìí. nínú àtẹ̀jáde kan látọ̀dọ̀ akọ̀wé ìròyìn gómìnà ìpínlẹ̀ yìí ọmọọba Dàpọ̀ Abíọ́dún ìyẹn Kúnlé Ṣómọ̀rìn aláṣẹ lákòókò àbẹ̀wò rẹ̀ yóò ṣe ìfilọ́lẹ̀ àwọn iṣẹ́ àkànṣe kan èyí tí gómìnà Dàpọ̀ Abíọ́dún ṣe. àtẹ̀jáde náà fi kún wípé aláṣẹ Buhari ni wọn yóò kí káàbọ̀ ní ẹnubodè ìpínlẹ̀ Ògùn ní agbègbè interchange nílùú Ṣàgámù lágogo 10 òwúrọ̀ níbi tí yóò ti ṣe ìfilọ́lẹ̀ iṣẹ́ àkànṣe àkọ́kọ́. yàtọ̀ sí èyí àwọn iṣẹ́ àkànṣe tí aláṣẹ Buhari yóò fi lọ́lẹ̀ ní òpópónà márosẹ̀ Ìjẹ̀bú Òde sí Mọ̀jọ̀dá Ẹ̀pẹ́, ilé àkọ́gbé kéréje 527 ní Kọbápẹ́ àti ilé àkọ́gbé ìgbàlódé 63 ní agbègbè Kings Court Estate lókè Mọ̀sán nílùú Abẹ́òkúta. gẹ́gẹ́ bí ara ìgbìyànjú láti yanjú gbogbo lásìgbò tó ń rọ́kẹ̀kẹ̀ láàrin ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC nípínlẹ̀ Ògùn síwájú ètò ìdìbò àpapọ̀ tí yóò wáyé lọ́dún 2023 àwọn ọmọ ìgbìmọ̀ ìlàjà àpapọ̀ ẹgbẹ́ òṣèlú náà ti ṣe ìpàdé papọ̀ pẹ̀lú àwọn oníbínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún nílùú Abẹ́òkúta tí ṣe olú ìlú ìpínlẹ̀ Ògùn láti yanjú àwọn ìkùnsínú àti aáwọ̀ tó ń fa lásìgbò náà. akọ̀ròyìn wa Yẹmí Dálémọ̀ jábọ̀ wípé ìgbìmọ̀ náà ni gómìnà àná nípínlẹ̀ Nasarawa aṣòfin àgbà Adamu Abdullahi léwájú rẹ̀. àwọn òbí àti alágbàtọ́ àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ girama nípínlẹ̀ Ògùn ni wọ́n ti buwọ́lu ìwé òfin gẹ́gẹ́ bí ìjọba ìpínlẹ̀ Ògùn ti ṣe pàṣẹ rẹ̀ lórúkọ àwọn ọmọ wọn síwájú ìwọlé padà àwọn akẹ́kọ̀ọ́ fún sáà ìkẹ́kọ̀ọ́ kejì ní ọjọ́ Ajé ọjọ́ 10 oṣù kínní ọdún 2022 ìyẹn lọ́la òde yìí gẹ́gẹ́ bí ọ̀nà láti kíwọ́ ẹ̀sùn ìwà ìbàjẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ní àwọn ilé ẹ̀kọ́ gbogbo. akọ̀ròyìn wa Yẹmí Dálémọ̀ jábọ̀ wípé ìgbéǹde yìí jẹ́ láti ṣe ìfisípò àlàáfíà àti ètò láàrin àti lóde àwọn ilé ẹ̀kọ́. ọ̀rọ̀ àmọ̀ràn ti lọ sọ́dọ̀ gbogbo onígbàgbọ́ láti yí padà kúrò nínú ìwà àtijọ́ àti ìwà ìṣe wọn gbogbo kí wọ́n sì tẹ̀lé àṣẹ àti ìlànà Ọlọ́run nínú ọdún tuntun yìí láti lè jẹ àǹfààní ẹ̀kúnrẹ́rẹ́ ìbùkún Ọlọ́run lọ́dún tuntun. èyí ni kókó ìwàásù nínú ìjọ mímọ́ ti Kristi láti ọ̀run wá ní Golden Estate nílùú Ìjẹ̀bú Òde. akọ̀ròyìn wa bá ọjọ́ sí ẹ̀gbọ́n àbọ̀ rẹ̀ síwájú sí. àwọn onígbàgbọ́ sì ń fi ọpẹ́ wọn sí Ọlọ́run fún ìdásí ẹ̀mí wọn láti rí ọdún 2022. nínú ọ̀rọ̀ ìwàásù rẹ̀ Adarí Abíọ́dún Akínṣọ̀wọ́n rọ àwọn onígbàgbọ́ láti yí padà kúrò nínú ìwà àtijọ́ àti ìwà ẹ̀ṣẹ̀ wọn kí wọ́n sì gbájúmọ́ sísin Ọlọ́run alààyè nìkan ṣoṣo láti lè jẹ
àǹfààní àwọn ìlérí tí ó ṣe fún àwọn tí ó bá tẹ̀lé tọkàntọkàn. Ó ní gbogbo onígbàgbọ́ ní láti máa ṣe ìfẹ́ Ọlọ́run ní gbogbo ìgbà kí wọ́n sì jáwọ́ nínú ìṣe búburú bí wọ́n ti ń ní ìbẹ̀rù Ọlọ́run tí wọ́n sì nífẹ̀ẹ́ ọmọlàkejì wọn gẹ́gẹ́ bí ara wọn. Gẹ́gẹ́ bí àwọn ọmọ Ọlọ́run, ọ̀rọ̀ tí mo mú wá fún àwọn ọmọ Ọlọ́run lénìí ni pé ká rántí pé ayé yìí àwa nájà ni, ọ̀run nílé wa. Ìyẹn ni pé God knows you and I. Ọlọ́run mọ èmi àti rẹ. Gẹ́gẹ́ bí onígbàgbọ́, ọ̀nà wo ló ń gbà, ọ̀nà wo ló ń tọ̀ débi wípé Ọlọ́run fi máa mọ̀ pé ọmọ mi tòótọ́ ni ẹ́. Nítorí pé Bíbélì sọ wípé ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ yín kó mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó yẹ wípé òkùnkùn ayé kan ò lè borí rẹ̀. Ìwé 2 Corinthians orí 6 ẹsẹ̀ 14 ó sọ wípé ẹ má ṣe fi àìmọ́ dàpọ̀ pẹ̀lú mímọ́, nítorí pé ìránṣẹ́ kan ò lè sin baba méjì. Ìwọ tó ń sin Ọlọ́run pẹ̀lú mámọ́nì, mo fẹ́ kó o mọ̀ wípé ìjọkànjọkàn ń bọ̀, a ó padà béèrè lọ́wọ́ rẹ. Nítorí pé Exodus orí 20 ó sọ pé kí wọ́n má ṣe yá ohunkóhun tí ń bẹ ní ìsàlẹ̀ ilẹ̀ bí èrè fi kún èmi Ọlọ́run sí. Nítorí pé èmi ni Ọlọ́run owú tí máa ń béèrè ẹ̀ṣẹ̀ baba lọ́wọ́ ọmọ láti ìran kìíní tó fi dé kẹta ìkẹrin. Ìyẹn ni pé ẹ jẹ́ ká rìn dédé níwájú Ọlọ́run. Tá a bá pera wa ní ọmọ Ọlọ́run, ẹ jẹ́ kí a jẹ́wọ́ ọmọ Ọlọ́run láwùjọ. Fún àwọn àtẹ̀lé Kristi, wọ́n ní láti sin Ọlọ́run alààyè nìkan ṣoṣo nínú ọdún 2022 nítorí pé Ọlọ́run mọ àwọn tí ó ń sìn. Ọdún tuntun tá a wà yìí, àwọn onígbàgbọ́ gbúdọ̀ gbìyànjú láti gbé ìgbé ayé onígbàgbọ́ tó ní àpẹẹrẹ. Ṣé mọ̀ pé àwọn èèyàn rí Jésù, àwa wọ́n ń rí, so ká hùwà bí Jésù tí ayé máa rí, káyé rí Jésù nínú ayé wa, kí wọ́n rí wa, kí wọ́n dẹ̀ lè tọ́ka sí Jésù pé this is ọmọlẹ́yìn Kristi làwọn eléyìí. Òjíṣẹ́ Ọlọ́run tó ń darí ìjọ Beulah, Wòlíì Ìṣọ̀lá Agbọ́mábíwọ́n, rọ gbogbo onígbàgbọ́ láti máa ṣe ìfẹ́ Ọlọ́run ní gbogbo ìgbà kí wọ́n sì jáwọ́ nínú ìbọ̀rìṣà. Gbogbo wa ká fi ayé wa fún Ọlọ́run, ká gbà pátápátá pé Ọlọ́run ni Ọlọ́run. Ẹni tó bá jẹ́ Mùsùlùmí kó dúró lórí Mùsùlùmí, kó dẹ̀ make sure pé ó kí wákàtí 5 ẹ̀ déédéé, gbogbo ìlànà tí wọ́n bá làálẹ̀ ń bẹ̀ làálẹ̀ bá wọn ṣe. If you claim to be a Christian, a ní doctrine, a ní ìlànà tá a fi ń sin Ọlọ́run. Celestia, a ní ìlànà, Redeemer, Winners and every other Christian, gbogbo wa la ní ìlànà. So ẹ jẹ́ ká tẹ̀lé ìlànà yẹn, ká dẹ̀ ní ìbẹ̀rù Ọlọ́run gan. Ìjẹ́ Mùsùlùmí dúró lórí Mùsùlùmí, ìjọ onígbàgbọ́ dúró, ká wá nífẹ̀ẹ́ ara wa dénúdénú. Gbogbo wa jẹ́ ká rántí ìjọba ọ̀run yẹn kù sí dẹ̀dẹ̀. Bíbélì sọ pé Jésù ni mo máa dé bí olè lóru, àti Mùsùlùmí àtòníṣẹ̀ṣe àtònígbàgbọ́ ó máa dé, gbogbo wa dẹ̀ la máa rojọ́. The Bible say lẹ́yìn ikú ìdájọ́ ló kàn. Gẹ́gẹ́ bí a ti ń rin ìrìn àjò ọdún tuntun, gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láìro ti ẹ̀sìn ni ó ní láti padà sí ọ̀dọ̀ Ọlọ́run nínú àdúrà, nítorí wípé òun nìkan ni ó lè wá ìyanjú sí gbogbo ìpèníjà àti ìṣòro èyí tí ó ń kojú orílẹ̀-èdè yìí. Bùnmi Òní ló ti ń jábọ̀ ìròyìn láti iléeṣẹ́ NTA Ijebu ode. So a ò ní rí jù báyìí lọ nínú ìròyìn wa fún ti àṣálẹ́ ọ̀nà ìyókù tó dé lọ́la láṣẹ Èdùmàrè. Orúkọ èmi ní ìròyìn lẹ́ẹ̀kan sí ni Bùnmi Òní. Ó dàárọ̀, a kú ìpalẹ̀mọ́ iṣẹ́ ọ̀la.